ǹlẹ́ lónìí ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní a máa sọ̀rọ̀ nípa òǹkà Yorùbá. Bẹ́ẹ̀ ni òǹkà ní èdè Yorùbá ni a fẹ́ gbéyẹ̀wò. Lónìí a sọ̀rọ̀ nípa pàtàkì òǹkà Yorùbá, ohun tí àwọn baba ńlá wa tí wọ́n fi ń ṣe òǹkà tiwọn láyé títí wọn. Báwo ni wọ́n ṣe ń ka òǹkà ní èdè Yorùbá? Oríṣi ọ̀nà mélòó ni wọ́n ń gbà ka òǹkà ní èdè Yorùbá? Òǹkà ní èdè Yorùbá òun ni ọ̀nà tí àwọn baba ńlá wa ń gbà ka iye ohun tí wọ́n mọ̀ àbí tí wọ́n ní. Wọ́n ní ọ̀nà tí wọ́n ń gbà ka òǹkà tiwọn ní ayé àtijọ́ nígbà tí àwọn Gẹ̀ẹ́sì kò tíì darapọ̀ mọ́ wa. Àwọn baba ńlá wa ní ọ̀nà méjì pàtàkì tí wọ́n ń gbà ka òǹkà. Àkọ́kọ́ nínú àwọn ọ̀nà wọ̀nyí ni òǹkà iye. Ẹlẹ́ẹ̀kejì ni òǹkà ipò. Òǹkàyé àti òǹkàpò yìí òun ni àwọn baba ńlá wa máa ń lò láti ka òǹkà ní èdè Yorùbá. Bí àwọn baba ńlá wa bá fẹ́ ka òǹkà, wọ́n á bẹ̀rẹ̀ òǹkà wọn lórí òǹkà ẹyọ tí ó ń jẹ́ òǹkà mẹ́sàn-án àkọ́kọ́. Èyí ni òǹkà ẹyọ látorí ọ̀kan títí dé ẹ̀ẹ́sàn-án. Òǹkà ẹyọ nìyí. Ní kété tí òǹkà Yorùbá bá ti dé orí lẹ́tà àbí nọ́mbà méjì, ó ti di òǹkà ọ̀pọ̀. Òǹkà ẹyọ yìí nọ́mbà kan ni ó sì máa ń jẹ́. Báwọn baba ńlá wa ṣe ń ka òǹkà iye ní ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán àti ẹ̀wá. Àwọn yìí ni òǹkà iye tí ó jẹ́ òǹkà mẹ́wàá àkọ́kọ́. Tàbí kí wọ́n kà á ní méní, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn-án àti mẹ́wàá. Bákan náà ni wọ́n lè kà á ní ọ̀kan, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán àti ẹ̀wàá. Òǹkà iye nìyẹn. Bí àwọn baba ńlá wa bá fẹ́ ka òǹkà ipò, a máa gbọ́ ìkíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà, ìkeje, ìkẹjọ, ìkẹsàn-án àti ìkẹwàá. Tàbí kí wọ́n wí pé kíní, kejì, kẹta, kẹrin, karùn-ún, kẹfà, keje, kẹjọ, kẹsàn-án àti kẹwàá. Àwọn òǹkà iye àti òǹkàpò yìí tí a ti kà yìí, àwọn ní òǹkà mẹ́wàá àkọ́kọ́ nínú òǹkà Yorùbá. Kò síbi tí a ò lè ka òǹkà Yorùbá dé bí a bá ń kà. Pàtàkì òǹkà Yorùbá ó máa ń parí sí ọ̀kẹ́ kan. Kò wá sí iye ọ̀kẹ́ tí a ò lè ní nínú òǹkà Yorùbá. Àwọn àmì pàtàkì méjì ló ṣe pàtàkì ní ìbẹ̀rẹ̀ òǹkà Yorùbá. Àwọn àmì wọ̀nyí ni àmì lé plus àti àmì dín. Àwọn òpó mẹ́rin tí ó so òǹkà èdè Yorùbá ró, àwọn náà ni àròpọ̀ plus, àyọkúrò minus, ìsọdipúpọ̀ multiplication, ìpín tí ó jẹ́ division. Àwọn òpó mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ni a máa ń lò nígbà tí a bá fẹ́ ka òǹkà Yorùbá tí ó pọ̀ ní ọ̀pọ̀ yanturu. Ǹjẹ́ kí là ń wí? A wí pé òǹkà Yorùbá tàbí òǹkà ní èdè Yorùbá ní ọ̀nà tí àwọn baba ńlá wa ń gbà ka òǹkà ní ayé àtijọ́. Bí wọ́n bá ti ka nǹkan, ó ní ọ̀nà tí wọ́n máa ń gbà kọ sílẹ̀. Yálà kí wọ́n lo ẹfun tàbí èédú kí wọ́n kọ sára ilẹ̀kùn tàbí ara ògiri ilé. Òǹkà mẹ́wàá àkọ́kọ́ ni a ti kà fún wa. A wí pé àwọn àmì méjì pàtàkì ni ìran Yorùbá fi ń bẹ̀rẹ̀ òǹkà. Àmì lé
àti àmì dín. Lẹ́yìn náà la sọ pé òpó mẹ́rin pàtàkì ni ó gbé òǹkà Yorùbá dúró. Òpó àkọ́kọ́ ni àròpọ̀, òpó ìyọkúrò, ìsọdipúpọ̀ àti ìpín ni àwọn òpó mẹ́rẹ̀ẹ̀rin tí ó gbé òǹkà Yorùbá ró. Ǹjẹ́ kò ní jù báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa níbi tí a ti ń sọ̀rọ̀ nípa òǹkà ní èdè Yorùbá. A máa tẹ̀síwájú nígbà míì tí a máa mú àkọ̀tun wá sí ojú ìwòran yín. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa.